bí 70 ó fẹ́ gbọ́dọ̀ the next number 70 máa wá jẹ́ kí ni o 70 máa jẹ́ kí ni àádọ́rin 70 máa wá jẹ́ àádọ́rin 100 is ọgọ́rùn 100 is ọgọ́rùn 90 máa wá jẹ́ kí ni o àádọ́rùn tó ti yẹ báyẹn àádọ́rùn bá mi tanná ara ògiri yẹn kí ló ń pè 120 is ọgọ́fà 120 is ọgọ́fà so 110 máa wá jẹ́ kí ni o ògúnfe náà ni ògúnfe ni ṣé o mọ̀ ògúnfe ni o mọ̀ ògúnfe mọ̀ ògúnfe ògúnfe is goat meat is goat meat ògúnfe tọ̀níwá tí 120 bá jẹ́ ọgọ́fà tí 90 jẹ́ àádọ́rùn torí pé 100 is kò ní jẹ́ àádọ́gọ́fà tí wọ́n pé à sọ pé àádọ́gọ́rùn a kò sọ pé àádọ́rùn sọ àádọ́fà ó ti gbà àádọ́fà ó ti gbà àádọ́fà a sọ pé àádọ́gọ́fà àádọ́fà àwọn ọmọ 30 wọ́n mọ 30 kí ni 30 ọgbọ̀n wọ́n mọ 30 ọgbọ̀n 30 nìkan ló dá yàtọ̀ ṣùgbọ́n àwọn ètò kù wọ́n ṣe máa lọ lélẹ̀ ṣó ti yé báyẹn tọ̀mí wá ṣó ti yé wọ àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin àádọ́rùn ọgọ́rùn àádọ́fà ọgọ́fà Débọ́lá gbìyànjú kí wá ní 130 máa jẹ́ tí 120 bá jẹ́ ọgọ́fà tí 110 jẹ́ àádọ́fà rántí pé àwọn tó bá àádóje orí ẹ̀ pé ṣé wọ́n pé ọ̀fà lélẹ̀ torí pé 7 orí ẹ̀ pé torí àpá ti mọ̀ pé 140 máa jẹ́ ọgọ́rùn tẹ́lẹ̀ bá jẹ́ ọgọ́fà òun máa jẹ́ ogóje 130 wá jẹ́ àádóje Débọ́lá ìwọ náà kọ sínú ìwé ẹ̀ bí ẹ̀kọ́ wa ṣe jẹ́ látòrí ogún dé ogóje nìyẹn tó bá ti mọ̀ tó bá ṣe mọ̀ báyẹn gan o lè fi kọ́ lórí 200 ṣùgbọ́n bá dé 200 igba àgbègbè 200 igba wà wá ṣe báyìí iṣẹ́